Jésù ayọ̀tọ̀ ló máa gbé wa dé. Wàhálà kí n àná mọ́ mi. Ní Jésù òkúta. Òkúta níbo wà lẹ́yìn. Jésù ayọ̀tọ̀ ayọ̀tọ̀ ló máa gbé wa dé. Baba, it's time for your play that thing for me. Matan. Oh. Roller. What you had? Why you had? No, you middle. Obaname re. Obaname re o. Obaname o. Ose no roke. Daddy naka. Ewan lagbalagba ni yomo Jesus. Ewan atugbe mo. Ni yomo. Iyomo ga momo bobo omo gide. Ai murume o. Iyomo. Murume o. Waga uwa baba mo se. Mo fu e seun. Waga utole nu ga nyame o. Waga afiagbe nu ga nyame. O ene no roja me o. Ye sabo bo. Iconic pa roy. Ma hala sisi la wona wa so. Wazoro mezaga bana me. Wazoro mezaga bana me. Wazoro mezaga bana me. Mo pa rai, ha? Wazoro mezaga bana me. Wazoro mezaga bana me. Hey, can you do? Baba imodi awudo na ewe la ne. Awudo. Udo na ewe je le. Awudo. Ogunje. Osun eni wa so. Osun baba osun nene ni. Iyen no yi wa mu je ameta ota. Yobe. Ebi go la wo pe. Eri asana na ima we ni. Orin wa po. Di me wa. Ide ni o ke gbe o, àwọn saro fo so bo ni. Yes agunero pa ki na wa ya de kan fata gun. Je, ai wo ka won na ba. O ka ri de na se o ku yo ri de na. Wo we won na ba. Then we gbo bi me ba. E bu so ba ri ran ni. Baba e gbo bo yi na. Yo ka si. No. O yo ko to. Aba to gun. Ye se do mo. Wazoro mezaga bana me. Do. Ai ha ko de mi akwa mi amone wedura. Okay, me amolo. Wazoro mezaga bana me. Do. Wazoro mezaga bana me. Do. Baba. Ese no va a nani mai voga media ne fo si ne. Ketilo. Ko lo se gbe ne. Papa de le uno se gbe ne. Kedo ade we ha we mai mi go. Igo meri yo. E ka ti ni na me go we na siki. Igo ma ro so mo na de me ni de gie. Ya wa hen wo we la de ya ka usa igo me bu. E kwe mu ngani ya. Oni ti lo. Kama igo meri no ka ri de mai gbo. E pa go be la. Ciao Jehovah. Emmanuel. Ciao Jehovah. Koyo, ye. Ima wari ma tu. Ya yes we ni pa. Imeko maturi. Ima gari ma. Amari material elipu na matu. Yeah. Ire ni no wu mana manzi. Ire ori matu. Ire. Pa mo kai o manu gugo so we de lo. Not when you really weekly way no wu wi na chance. O na igbe ya de le na. Wo ya kina. Ni no sa. Wa lukala. Do mo sa. Kai. 1 + 1 = 2. Iye we idubo le lu efian. Mu ade. A problem mi ro. Eyo pa ni onu wa o.
We want now. I can make we go again. What he died one. Okay, can you lie this? One is the holy ground. We just see what we back away. We go away for you to. Tame, Eje Gabriel. It's a man. What a mere. Uno be alive on one because Solomon. Nje Timothy Yareva. What I'm not there. What am I going to have Nugualo, Nusaba Unu, what I let my come back for? You got any man? Yes, make sure You know what I'm on you. who will never. Or those who Bodo, Bodo, thank you, my dear. Joseph did Timothy no right man. One now have the one you say Yahoo boy. Or what we go with over no Hamid the Gabriel. Or we no allow where a country and we happy about when I'm originally. Or we no make sure what pay. Or we $10,000 or how we have paying. You know, ya lie. Or we say me Rani Bank or we be a car. One, you look at someone, yes, Magelino, where you are. okay, but me what pay me na we. A client you were, or what you go bona. $10,000. Really what we papa ge usla. Near it. Okay, what was it here by? Bianca. So, market will make enough getting your fair. We want a little man. You need to. No more about 91st position. Market way, I'm on one. If we found that time. That was it. Igo agagere gbe skin na gele fu e 500,000 ni jigba gbe bo ege na e ni obare gbe o so obare gbe baba o se tu na ta be wo ro pare gbe ile o yi me no ha ai 100,000 ba gbe 100,000 ba gbe 100,000 Igo ni kia ai gbe 100,000 me aye bia pa na nwe pa mi na nwe ni pe su yen ni go no Power away from many more alcohol, the family of one. So anything. More than anyway, you know, I 100,000 time about. We're not transferring no boy. Okay. I won't transfer no boy. If I need any oil, Okunania, Igo way, to the any dag. I mean, when I'm any young way. So, any me only about is that. You only want to pay your visa away. Ne de Europe na u ya ma no e gori ogi sa we here gbenya e o ni kina la igbe wa gbe wa anori re fian wu weje we an fie ogi sa we make na fie bodo egbe no ni je 4 liter fie ye space aro we ki wa te vi he do mi si go bo we ki te vi o make na fie bogo du ogi sa we na ro na hian u bere 3 liter 5 liter 4 liter e ya ma so no vigore fie de 50 liter ni aswa ri go ni ba igo imi agba fie gugwa we igo e de gbe wa fi igore wa fi are your family new all the much as attack ni ma oh god forbid why 100,000 here in one condition
when on a drop, on a drop, it be motor book. If how ni e problem ironi me o mani ni David o e base me apaki my MG e problem ironi pa problem ironi Apollo in Yata, there's no problem. We are behind you. Listen, we are behind. Solidly behind you. Yes, Mariwa. You know, can attack or less or drop. In the fair. But in one condition, to our and me as a I'm just saying what you have here near 100,000 Papa anymore. You can't borrow it. Mala be na ka ba o baba no ni ya ba o la o we ni go ba na o gbe ni la o Yeah, Quality Bank. hey send it Yeah, check it. Ja Jehovah. Emmanuel. hey pa You know, by you know, of my people, I go your impact. where am I say I'm not saying Ulene ule kuna yo bode won yi o. me I don't so what I call you no more sir okay, your partner, you know, a girlfriend when you like it. Wait for one. Azan gbazan yi ni. hey pa problem ironi o yo ya we no more sir we see Transfer my money for me. We need. Oh, no, you have to We shall be doing always a winner. If I beg, come on, give me my small percentage. Everyone, we got one of body, a color we watch change. If I know you banner again, me I am more back and I am down in the food. Work it to get to done in one time, matter happiness. Then you know, I beg cut my percentage from your marriage. I can't what you are saying. Mama, don't go. What look alike? What the way along the way way get the way. That is so very. We can make it work. Make you not laugh me, no condition is permanent. Where's some way you are? We care about what's on the way. We get the way. When you want that one about you, you're part of you. Would have been a man about you. It's a good bread. It's a comfort. Oh, about him. Anything I won't be. You go along and go along. You want me to yes, a temple of a Jamaica. And here, what are you buying? What you running? Butter. That we running holy ground. Yaga. Why, if you are Uti, you woman, you bow. As on the next one, as on that, as so G, as so when you happen along. Fearful. Why, fearful one, eh? Who be going back at home? You have friend who go along, put our boy, put the young man, who are doing on it. They get you with it. I don't know. Jehovah. Emmanuel. Always. Raw. What damn it. I mean, I see the
Muda wudu bolu wefian o egedegbe iwo ni ahan yawe muda wiwo inuma ayawo muda we egene ebe keke so ya kan iwe izesi do salo da mwewe ebe ona lu no mama abeke o lu no mama iwe ma yero o ma da yo wu babo Amami ebe yo. Amami ebe. ni mwe ma un tie ya Oh, ami ebe ki amami e ke na ebe ga na. amami so wa hari go ni amosi sharp money o ga re Na kunya le ri. nwa ini go mena Ija. Then na 20,000 ke 300,000 wa le ari 20,000. Ma be say 10%. Ha. Ah, kiro. When you ma ya la moto yo ndo a. No wa zo zo ma ti an he ma ti e o ye kaka o ya ba lo mo. Ke ma to re when you go no. ejegebe wa mi e fugbe Too much. o ga ba ni pono bano wa go tell abia Awa. egwe no ka si akan egwe egugu epepeye ni ya no ka si akan ego gwa lo provision store we me a Baba ini. o ko na pesi we provision store we no wo ru hie mi so e Akabora ni. a ogugu e me mu na o boy we no oge no a Oge baba. we ejemake wo we Jamaica wesi o. ejemake o we se o Jamaica wesi o. ejemake o we se o Jamaica wesi o. ipa ha fe no Wesi la. itoge ma won ya Oge baba e mo kaka. so you look for money and do so no problem we are come about where for you na where ma ti yo na ami e ni mo to ti ta We wa tun ko na. Wa ya wo mo no ai ti die ya de. o wi mo to wo ta wi e ya o to ya bo ba o do Baba odon ni ma kan we. E ke ya kan ma. Madam, e wi wa ya ku pe to sare na. o ju wa re Je je re ya o ki. mo na ni o wa mo E cha di se 15 naira ba e o. afiamero wa iwene ana iwene ne uya wa do ka so ogwa asa se se ni ogwa asa E cha cha be we wa no bi abe we so. we fungo ne aso ara wu no bi ogbo du ti nya o lo fuwe ne so my wene ne uya wa do ware o ye so we ne ku ya asa bu ni we so anything Mama da ze ke do ahia ni. iye náà mẹ́nu kó tún zẹ ìzànú mo pe ẹ̀dẹ́ gbó tí kò máa yé wọ́n á mẹ́dẹ́ bá yàn mẹ́ ẹ̀gì wọn mẹ́dẹ́ pé mẹ́ bí na tẹ̀lé ọkàn ayé ó fọ akíyan èmi tsọ̀ká kọ̀só bọ̀ bọ̀dọ̀ tsọ̀ká kọ̀só bọ̀ yóò fi gèlè náà dá yẹn nọ ó kó mi náà gbọ́ ẹmọ́gí ẹ̀ta mọ́tọ̀ nálà àwòwò wọ́n ẹ̀gì wọn mẹ́dẹ́ pé mẹ́ ẹ̀dẹ́ gbó tí kò máa yé báyé diege jọ́de gèdè mẹ́ àmì nàmi òde ó dáwẹ́ ẹ̀ ní àbùnà dúdú yìí nàmi wẹ́ òdì mọ́nà dé wà pé mẹ́ yà pé ó gbé mọ́tọ́ bò ọ̀pọ̀ kìíyàn ìjàròjò ọ̀pọ̀ kìíyàn. o re gba we Wà á tọ̀. o wa kara kwa Àmàrí ni. a pe me la fi ne me lo we Àdínì. Ìyá yìí dẹ́ máa tó àkàn. e ya wa Ojú ọwọ́ sà. mu da we no ni o ka ti we bu o ni ye mu da we ni so ne so ro ba ye Ṣé gbàdùn sí wọ̀nyí? Mo fẹ́nu sáyé ni. o ato o ko paro ro ti ku ba a bu ya je gwa le o wi la ku we e kin o ma yore o to ko so ke wa o we mi ya la we ka bi jo ma fi ka to la bi Ó yín náà gbé òun làwẹ́kì. o bi go wa jo bo o to wa da bo wa e fo no o wo mi o fe ala ko ro pa ya so Wọ́n ní òkun ẹgbẹ́ yẹn gan-an ó péré lọ́ra la. o ta ma ya wa fo ya ro yo we e no ya ya e o gba go se ni ya wu fo e ìjọ gẹrẹ we wọ́n pa o mi ko ko no won ẹ̀yin ase di tale mo Èyí ọ̀dùn. ẹ̀yin na bo abi ẹ̀yin ta mo na la o ko we ni na pa le ni ye ko e Ọ̀wé mẹ́tọ̀ ká kọ̀só bọ̀ mọ̀nà bíbí ló dáa nù. ejo no Ẹ̀kọ́ àfọ̀fọ́ ọ̀hárí pẹ̀kọ́ àríkò. ejo no Bẹ́ẹ̀ni mẹ̀gí àmẹ́gí alóyún náà bò. Àwọn náà mú dèmọ̀ràn án. Ní mẹ́mú gbà. Ìgbẹ́dì nìyí. Àrò ìyàmú agbótọ̀ wù ní mú agbótọ̀ yìí wù. Ìta mi rọ. Ògbọ́n mi wọlé àti àbírí ọ. Ẹ náà àdókà ọ̀nà. Náà àwọn náà nífẹ̀ẹ́. Ẹnu fi tọ́ta mu tọ́tọ̀ àwọn èèyàn. no Ìgbà wo inú ka ẹ̀fẹ̀ so pọ́n. Ẹ fi èpè gbé o. awa
Ve do vi na nia. O wa de 20,000 naira. O wa de go me. O ya ro yi. ó jẹ́ àwọn èèyàn ti gbà pé làwọn gbogbo bí ni wọ́n àtàmà ẹ́ irú wa ni mẹ́wàá ìlú ìpínlẹ̀ 10,000 naira. E o da me o. Mo ta na ma polo gbe. O ko na iga ina fe kwa de ban. Yen ga ye moto de kere je gboro ko we. E fo ta fi kinga bi ege ni. Jẹ́ kí ní ìgbésẹ̀ ẹ̀ ìgbà tó ọgbọ̀ wẹ̀ Ọmọ. Itare mere ma so ari alo bi. Iya wo no se mo ko mo wa. Itare mero. ìgbóná ìgbà ìyẹ̀ ìbọn wà ní mílẹ̀ ẹ̀yẹ́ Le tienta na kana. E ti se bi gbe. wà ọmọ náà wọ bàbá ẹ bá yàgà jà. Ya do kan pe. Ame se jo mi ba lo. Me we no sala ma wo na le buye. O ta ba ko odi ye ogi sen. O to lo ba de. Ya me poko. Iri e fe we. Wa ire ti kama no ha we. E ti ti ona we robo. Wo robo na ima he. Awo ba mi de mo fo. We di tia. Wa to. O wa nya. E de bi wa ya. Uwẹ́sẹ̀ o Aláwo dá o. uwẹ́sẹ̀ o. Àwọn èèyàn náà ẹ sọrí fẹ̀sùn pọ́n ẹ pèsè kò wá. No! Ó gbọ́ bó sọ́bù. Mẹ́rin wa mìíràn bó wíyẹ́, ó sì fẹ̀dọ̀ gbó sàrò sí wọn. Àmẹ́jì alónà bò. Ọ̀bọ̀. Ije. Unu gbati we je. Uwe na me nugba wọn ti mi. Ruda egbe yi me. Egbe nyome. Ime kini akesunwe. Ime Joel. Nedo yire na miegwe ido view ni me ni gwe ido sun avio e ladian. Ime kini die na ime kini kede. Wọ́n sọ No gbole me no ya wonu mu me are we boni. Ha? ẹ̀wọ́ ìbò. Me no wona wa ha na egbe gbo me. Egbe bo na ogbo me ne. Ogbo me ne. Ni edo awe ni ma u de. Ẹgbẹ́ wo náà tọ́ wàgbọ̀n ya. Wàgbọ̀n ya bìí ẹ̀ wọ̀ pa. Ọwọ́ wàgbọ̀n ya because American àrí ìwé nínú American kéde o. Wàgbọ̀n ya. I understand. Only me no we no heke me be time. Wọ́n ẹ̀wọ́n ní tàmà wọ̀. Why go no tama me? Why me no atama me? Ha? Why me no atama me? Ene mo ya ye webo. Gae e ho ni hama me. Ibe mi ne we e webo o ya mama se njena. E bo na e go me yeye. E bo na e se de o go me. Nu gwa le be no awe. Ẹ má tàn náà bìí rẹ́gẹ́ ẹ̀wé bo ẹ̀ dàgbò ìyàwó náà yẹ wé bo ọ̀bọ̀ kàn máa yẹ wé bo ọ̀bẹ̀ kàn yẹ wé bo ni wẹ́n ní kò ní yẹ wé bo wẹ́n ní kò ní yẹ wé bo àbí wẹ́ orí 1,000 100,000 yẹ wé bo ẹ̀ gbé kó ní ìwé yẹ wé bo dẹ́tí ìwé yà ẹ̀ wọ̀wọ̀ náà ni ìgbọ́ yà mí nà mí yà jí ẹ̀ ìgbọ́ náà yẹ wé bo náà wà. Ije wa gwa le be no awe he. Wa gwa le be no awe he. Wa gwa le ni edo afi mi me no ma gbala dia. Oni wo ni wa do tama we. Ma do fi yẹn la jẹun ọ fi do yẹn lẹrọ ọ bẹ nu afẹ la jẹun ni mẹ ma ye yẹ wẹ nẹnu afẹ la jẹun fi la jẹun o da yàwó yàtọ̀ àwọn ọkọ ẹ̀dá wọn mọ̀ wọ́n náà mi kò wọ́n yà wọ́n yà rẹ̀ wẹ̀ bọ̀ wọ́n wọ́n nára wọ́n jẹ́ nára wọ́n tàtà yà rẹ̀ wẹ̀ bọ̀ wa dìgbùnà ni yẹn nà mi kò ní yà mú ìlàpò nínú yà rẹ̀ wẹ̀ bọ̀. Enu we ku mesi e ni ha. Enu ku mesi e. Owa ma be. Wà wẹ̀ kẹ́ o ní yà gbọ́ àlekò nínú yà rẹ̀ wẹ̀ bọ̀ yà nà mi kò ẹ̀rẹ̀ ọ̀pàgọ́ ẹ̀rẹ̀ bánkì ẹ̀rẹ̀ tó ti bẹ̀ jù yà nà mi yà mú ìlàpò rẹ̀ wúri ẹ̀ wẹ̀ bọ̀. Mama mi ni ma ni mama no kwa bia fi oni mama be o ma ko se na ko ma ya we bo ya ti ara ani ya gba sa ni ya gbe ma kire to ye we bo Ya gbe bom. Ona ma ti ni ke no we. No ma na ru wa no. O se no na igi na ke we ni ate ni. Omo. Wa so wa. Kamera we be di mata na gele mo se ni, wo ni wa ji wo de wo mo. Da ekiri mi ki adu kun ara mi lo de. Ogbogbe. Ime yi ko yo bason, ama mi egbe iyan ko we yo me. Wọ́n wà ní ọ̀bù. Ọ̀wọ̀n ní àsìn ní ẹ̀mẹ́ kúfà. Ọ̀nà ọ̀bù ẹ̀gbá ẹ̀lá. Di tẹ́sí wá ní ẹgbòdá ẹ̀wẹ́ ẹ̀fẹ́ bàbí lọ́bù kan rí. Àwọn ayéra rẹ̀ máa bá máa gbà ìgbègbè gbọ̀n. Àmọ́ ẹ̀wù kùnà fún yàgbé. Bàbá ọ̀nà wọn. Ọ̀nà wọn. Kọ́ni sọ fún àgbà ẹ̀nẹ́rẹ́ mẹ̀mí àrí fún mi. Ràbọ̀ à. Ràbọ̀ à. Owó, ìfà, ìhà, ilé, ìsẹ́, ìyàn, ìyàn. So pa e mo yan lo e. Yẹn.
Poi su due come uno caio, io non caio po' vedo una. Che me vi cagino, poi ne vi caio. O caio un po'. Io. Fermo. Ma vuoi se Mami biurina. Non mi vuoi tu a te shishi. O me come corriere. Dama. Pala o gbesodu na mo be we waka we ti ya. Me che non è dei ruo che no. E you understand, that's my. Oro ya le camera ori gwe. What is? Oji ni awa na hi wa. Oji no oro igwe. Di na won be gwe. So wa do won me. Mo pa legwe. Wa ri abagun. Oh. Ije be. We wo bu na me je re. Ama so bo na. Era me ro wa yan se we no ade be na. E ma so gwa ro ti wa bele ni yan. Ovun ya de go ya pe yan ekwa. Ame no wonu do mu already me. So ame na. Venu he ya lu e. Wa de kero na hin mo wie. E pa kan. We ti wa po o. We no ho so pa e pa kan. Like what is so one here you know me won. Iye gene nebe ito we. U gie le le. O mu de we ya da so we. E nu wonu ne de ne de ro ni hia be kero na hin. Kama salobwa. Du wonu hin ve na o. Du wonu ye na ye o. Du wonu ye na ya ta lo. Wo yin na ye de ne de ya o. E de na we ni e chebo. Ebi no abe we be de gbe. U da we awa lo na 3 days. Opa ye na u pa ni ye na le 3 days. Waya hini ne kina igala ne. No wala. So, no wala. Wese o. Baba ne baba. Ikebe. Baba, o meu irmão, né? O Baba, o esse, ele tá mal, né? Baba, you speak to me. You speak to me, Jesus. You, my lovely sister. So, for ten, opera, what ten, Mubojo. Ọgbọ́n ọdún sà, wà ní Jimẹ́kẹ̀, wà ní lẹ́yìn. Ìjì kọ́pọ̀, ìrìn àlejò. Báìbù náà, àmì ọ̀pá lẹ́rọ. Èmi ọ̀pá ní orí ta, ètò gbádùgbà gbogbo ẹ̀fà ìgbé, ọwọ́ ẹ̀jẹ̀dẹ̀gbẹ̀. Ọwọ́ ẹ̀yìnyẹ̀nyẹ̀, ilé orí ká bọ́ ta gbè wọn, èyí orí ta, ẹ̀yìn làbí, làá wò. Wà ó ń tọ̀, wò ó ń la, bàbá ògbàrí náà, bàbá òdàgbẹ́. Enemy at work, enemy at work. Níyàwó ní ẹ máa ń wà sọ̀ níbi ìwà ní bọ́ yàrá ìwà àpáyọ̀tọ̀. So, wà á fún mi àti ó tẹ̀kọ̀, ó dà wọ́n rà. Lékìlá yé. Ọwọ́ àti àwọn wa ọ̀dà òfin àmì wọ́n wá sọ wẹ ògùn alẹ̀ ètẹ́fò ọwọ́ yóò ṣàlógún apá lòun náà bẹ̀ ṣe máìkẹ̀ níwájú ìwé àti. Kí mẹ́ òyìn lókun. Ọba we yes ana wo by the day asopara aro na mo minera unu minera o je ko ile ko do aro we enemy sako yes na wa fa wa ile do what's it no wala they will have mo here kai to fear kai to national God have mercy on you. Small picking. Carry that thing just like that. If God a model for that side, you say put Jonah. Put Jonah. Put Jonah. What's not for that now? Nobody carry that in your shoe walker. So you have to like that. Igo erronia. A passport of my oil bully. You go out of an process. Passport is That I meeting in the Devania. If you bought one, the bottle of oil I collect
Ave na ikeno ngwa lo bai. Zige papa yo unda we bona waro me kega. E kono dai wa oni ari. E oni ari la wo. Aje. We aka nkata lo ri mai so. Me ha me we no mi ti me boyi. Agege. Me oni awa kamme. Ye ga mo me money ne. Me sa gba we ato do. Wo ga do. Do azo. E no ime la Canada. Mo ibo le Canada. No one go dey gbe le Canada. Me na be like Canada. I go make money. I go make you proud though. Yeah. 2 weeks. E 2 weeks regbe mi aso bi go we. Papa na you go we money we pay. Ye la wo Canada oni ali Canada. Ni ba mi ya me ya ibu ni aka mo me. Ni amo me. Dera ha ka lo bai. Prophet. Baba total everything na total business orena. Alo total. Today you when ho. Baba. Iwa evangelism here. Evangelism yokowa. Na kwa here gege. Me wa ge. Ni wa lese kan pa la dia. Me wa ge ge opo wa ha mi je ge. Ebe ni ya hin me we bo e. Ebe ni ya agwa le visa, ebe ni ya wona. Onwe prima fido. Former water. Owa na se ake soro, wo to ni na se ake soro. E ba ni yanji. E ba yanji. E customer re. New client. And now even of information we. Say we prophet even no hin. O sa ba we se. Omo. Sisi we wa ke ni aje. A business no kwa mo wa re no. We be here ko de ko de. We be ya won say Come gba me. O we wa pe fi o kini pada na ma fo ya wa re la o. Iwa ri e ba wa di total yi ba yan. Ki ka go kam ya we re ni mi e be gbin yan o. Ni abu we ade no meru ni. Ejemeke bo eni ye. Ewe o. We ma ta ka we ya le o wo ma ni me ka na. Mo gbé mi kan fún ọjọ́ ìfọ́n ọba já sí tó tọ́lú. Wa ri ni ke be ya. Ọmọ tó ẹgbẹ́ wo ni. Tó bí me. Responsibility wọn. Okay, Ade. What do you do? Who are prophet then? Wọ́n mi máa wò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Owó mọ̀ bẹ́ẹ̀ lómi yẹn. Títí wọ́n mi ọ̀yọ́ náà. Okay. Wọ́n yóò mọ̀ wọ́n. Yà kí wọ́n náà lè lọ́pọ̀ máa bọ̀. Nunca se una ni. Ẹnu mi ló wé do miamia. No, no, that would be okay. Yà kí wọ́n náà lè. Better we have to ma ready. Ayọ̀ lọ. Yo. Arawa o. Elijah. Hallelujah. Arawa. Hallelujah. Pastor Baba. Elijah, elo. Ai! Be bonje. Pastor. Sister. All were 2 weeks ya de nana. O ni ese kan go dey week plus. Me re na me. Dede pe ma wa ya mi na mi awa mi na fo we yan mi na wo ta mi ami na fo wa ba yan mi na ba re yore. Holy Spirit wa da ha mi ma je Gabriel. Awo ni ma do wa no si ko we woda. Owo me ge opa no fa no re wa. Owo me ni wa ri e wo yo. Owo ni ma ha ma we no je tempo. No do ne room ni emi na pon yo. Oso ole ni mi on disturb me na do mi ma ku ye ko. Era me na gina do ha ma we nu gwa le ege ya se. E tempo ri ma nu do ne room. Owo me ni wa ro wo yo me ke nu onu jo. E na no ya me ge ya do gba no hire odo la o. Ona we nu ade no ne room. Ọmọ. Camera we ase onu le. Odino go ni mama na expect you. Ime ru da ije me ru wa. Ile me fe ru wa. Okay. Mama no wala. Ma expect you well. Elijah. When you come to collect your people, remember me, O Lord. Remember me, O Lord. When you come to collect your people, remember me, O Lord. O Lord.
So collect people a bit of deliver here. I mean, that home. When you come to deliver people, remember me, O Lord. Remember me, O Lord. Baba, when you come to deliver people, remember me, O Lord. O Lord. Here preaching, man. I want to go up to evangelism. Baba, me where preaching where you. Okoni no him pamini no le gava. E wa de super pagun. Okay, that's a good, but only you. What my taking where you Pardon. Where to collect your people? Hey, pass, collect your people. Remember me, O Lord. Remember me, O Lord. Where to collect your people? I'm going to say when you care about that. Now, imare do talogbe. Emi nu wa u meni ya gbe client gwan. O si me yen ye na. O gyan me wa fo zero. Ire ma go ke wa wina me the client ya si go me. The client na block me. The client block me idobi dobo le dere gbe. Idobo we dobo wa ban. Ihe phone, ihe gogo, ihe sheni, ihe moto, ihe TV. Ame mi mo pa ni me e ejelebe ayi yo lele bo wala igo me ni wa to fa nu wa 110,000 wa yere e ba ki we ni le ba te ti e quality man la egbe en ti se de gun me we here from where o ti gbe ni a ben we here we here side gbe ke do wo ye gun me ni do I do me wo gbe so na we avere na we ya mo picture o le mi se di de phone na here no na yi wo na yi o ke wa ri hu ni me ya la do bonu wa make na dele property me abi let me tell you uri eba do una awe tam conditions the way balance do ha the balance no ni here pa no se ni e no wa ri go me the kina se balance awe mi nu na me we wa so gwa mi ase awe o ta me le do wa wi e ba ta ma we ama me kama we se do we u ga so wa he lo ye we da mu do e pa ba na so na wa nyo we da mu do e wo na de ba da e ge bread we nu le ke wo ni fu e ama we we ma ya le we no ya de la na ya de lo go ya ta ni de li ma me ko to wa ni le gbe ma o tera no ki gbere no ebi an kan ni me wa u me gbe pa wa ri go me wa se tale ni o digo ni are nu igo ni so so nu wa na e bonu wa u ma win na le mi nu we nu ma na we so e pa mo le ke ko bo na when you come with dread I wa re we no ke wa ke ma le si no ka wa pa tele yo ye mi kan eru wa ya we abi eru wa ya we mi wa e lo ge sam lo ge so do wa ma eru wa e pa wa ya ri o me go do mi ro do ka me me do ka bo e pe se tu se lu pe o je inu mama la bon la ra jo abuchi ami na we ati akama na we ana e pancake ni ji me go awo where you go no no re yi mo bo ye ye fi apo nu we ye yi we won pa oni me le kaba we me no gbo we ame no gbo me ni no we ade fun je inu mama bẹ́ẹ̀ ló tẹ̀yìn ẹ̀yàn rẹ̀ gan yà wà lẹ̀fọ̀ igo mo fun je yo ka fe e clan èmi nu wẹ́ òní ọ̀tẹ̀ wù nà èmi nu wẹ́ òní ọ̀tẹ̀ wù nà nà ha mi. yo ya e mata ma na ehi o ji ara kama na go owo na ehi o wu nà la le yin o do iwu forget about that when you come to collect your people remember me you know o ma collect o deliver when you come to deliver people remember me o Lord remember me o Lord baba ni when you come to collect your people I don't really different way wa de supo e pa mi pa go e go ni a preach na le ma wa de fa wa bi a han ko that the iroko of the two bẹ́ẹ̀ we no de ba se lo te wa yin na mo we wa mo wa dem na ra mi ya we no go bo mi oni o kan o la wana ugbo lo yara kan mi ugbo lo ya pa ni pa on a se mu we le ban we se gbo ni o me bo ka so pa when you come to collect your people remember me o Lord remember me o Lord when you come to collect your people remember me o Lord aba wo ma no
Ejimeke. Hell. Ejimeke. Emmanuel. Ejimeke. Emmanuel. Ejimeke. Emmanuel. Oh, Jack Jehovah. Emmanuel. Kawo kabiyesi sa. Papa Wesi. Wesi. Come on. Oh, prophet. Iga remote. Abohia sa. Okay, bungo. Galo pe bungbe baba. Ai. Atu do mie. Be wa mi wana na. It's a holy ground. It will walk you go na. I want me no. Holy ground. You wa mi na ya fe Ejimeke iya. Eje Gabriel Emmanuel ya wa ko ya. Ben yare na ya wunti ari Bible do. No ya digwe. No kibata. No ya te negwe. Man. Ejimeke. So pa. Ihe matiba. Okun egun. Sebe eminu we gwa lo yan. Amie wana. Wonu ye wo. Prophet. Ohuwa da ko we woda. Prophet, why are you now? E mati okede. Obere bi anosunu. Address we gogori e manes. Sorry Eje Michael. Nu po ki ba no ro. O ta mi yu e we no gwa le gori no ya we bisa. Prophet, where are you now? Iyo re ta mo we iwe egu. Did you find? Ona we no ta ma se no ya gwa lo. Ewu boni ni. Oje. Thank you. Hallelujah. Thank you. Hallelujah. Thank you. Obaname ni yeme. Obaname re o. Obaname o. No se no roke. Prophet. Where go baba? What up? No river ni. Una ke le gbogbo wa ke le je wo boni. Oko eju eri go no mari go no. Ira wo inu e. Ima ya pe ga we donation no. O ju po baba na. On a GoFundMe, spiritual GoFundMe. Yes. Papa na Ejimeke or you will go ya po. He said, Where we say we boni. Where we win our rowa, you will be ari. What's the prophet? Ma. You know here we. That we know the here of it ball. 100,000. So you. Hey. We boni. Prophet, be na me 100,000. You go to back bone. Eso ruwe pe o ye gede gbe. me tell you we have me prophet we 100,000 herege. 100,000 in no ya de va where the candle no give matter where no. Yeah. I have a mother again in one so vason. Kakabo. I dey go your tovada. Yes. When you charge him out, I hear movie done is 10,000. Okay, don't let motor so do. Well, consider And number 2. A money only what the destiny we have here. Yeah, bungbe baba. Ime gia. Ime go pele ni abo. What boy. So when go out, we go ni. Ise ke we no. We ba ko do ya fa ya o. We ya ko e won rodo o ha de we. Prophet Iguane. You know by we. Prophet West Papa. Mama prophet. You have it anywhere. Yeah, when I am Tanania. Adogman. Ya gwalo. Bawo da. Ka wa gwalo da we je make gwalo na ka wa gwalo. Uwari re. Ya rire. Oh, na onu ga mo sa gbi na ge so sa gbi na wu. Nu ga mo sa gbi na ge so sa gbi na wu. Ge so sa gbi na wo, ge so sa gbi na wu. Hallelujah. Jamaica. Amawako. Jamaica we be it apa. What you know retreat. Ogo sobo wa tope. Isedi. Nulao. O wa le yubo pa do wa o le. Nulao. Nda we ona wa ikaka. Nye makweti no bi no maro. Amen. Ewo. Ogwe aka we osuo. Awon to ya yi. Inu na mi anu na ngbe. People say e wi me.
Igo mego. Igito. Ra. Igo kubuzo. Ewe iri me me ya we me. Amegi alo no bo. E kun paro ni meju. E won ni me mugba. Bo mo po no ran. E ma mo wa pa mo ju aran. Mi ade pele ke kato won. Ijije se wason. Ijije bode. Ijije bugbo. Ije ya. Sokma igo no egba re ra magba. Wọ́n ìwé ẹ̀dọ́ ẹ̀kọ́ àfọ̀bọ́ wọ́n ìpẹ̀ pọ̀ nínú rẹ̀ bí ìwé ẹ̀dọ́ àwọ̀ ẹ̀rọ ọ̀dọ̀ àwọn èèyàn jẹ̀kẹ́. àwọn èmi ní sàmọ̀ ẹ̀wẹ̀ ní mẹ́rin tó kún mi èyí afẹ́ náà wà ẹ̀wọ̀ yìí èyí wà fẹ́ dàn. Èsì àni ẹ̀mẹ́ dẹ́rí fún mi. ẹ̀mẹ́rin fún Mo fi wáyó. mẹ́ Yes. àpọ̀ níwá mi náà. Èmi ọ̀pá yan ìlọ̀ lèmi kí àkàmọ́ ẹ̀wẹ̀ ọ̀rẹ́ wáyó. Bẹ́ẹ̀ ni wẹ̀ yí aṣọ yìí náà kí mọ́tò mi wẹ̀ dé omi lọ́kọ́ kó dra yìí rẹ̀. Ẹ wá inú fíyọ́sì ọmọdé mi tọ̀ èmi náà. Try and change. Kú ẹ̀kọ́ wẹ̀ ní ọkùnrin àwọn ẹ̀bọ̀ bàbá ni. Ọkùnrin wà fún wòlíẹ̀ ojú wa ma. Ojú wa ma. Kú ẹ̀kọ́ wẹ̀ ọ̀rẹ́ bàbá ni. Ojú wa ma. Ìkọ́sọ́mọ́ ya fẹ́ òfin ẹ̀ṣẹ̀ rẹ̀. Iye mu wẹ̀ nínú wẹ̀ wọ́n di peanut yìí gùn owó mẹ́ya wẹ̀ nínú wẹ̀. Mo kí de work babu gbèbí tọ̀. Bẹ́ẹ̀ ni àdéhìí tó fọmọ́sọ wẹ̀ nìṣó. bẹ́ẹ̀ bí wùyà o. Ìkọ́sọ́mọ́ ya fẹ́ kí wọ́n gbẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò ẹ̀. wùyà o ẹ̀. Láwọn ìmúna rẹ̀ awọ́ wẹ̀ ni awọ́ wẹ̀. báwo náà. Yes. They work your work, they work my own. ọ̀fẹ́ sí i. Oh, gbéra bẹ́ẹ̀ yọ̀ nẹ̀. Oh, wá gbéra bẹ́ẹ̀ yọ̀ náà. Mẹ o mẹtí o yọ adisi fi go protect ma. Ah, ewu ago dari si wà rẹ̀. Ari 100,000 giwe wẹ̀ sẹ́kẹ̀ mẹ́rin gbọ́dọ̀ 20,000 de mẹ́. Làwọn yọ̀ náà wẹ̀ mẹ́. Ìbí wẹ̀ mẹ́ wẹ̀ take the glory. Am I fool? Ayo. Asuda ọ̀nà náà wẹ̀ wá wọ̀ náà. Ayo. Agbéra bá nẹ̀. Lẹ́yìn wíyẹ yìí. wà má gbéra abẹ́ bá sọ ẹ bá hàn sẹ́ náà. Làwọn ìyàwó hùn. Akínyàwó yàn tó. wọ́n yà sẹ́ bẹ̀ wọ́n yà. Wọ́n ní ìyàwó yàn hùn. wọ́n yà mí amukun ẹ̀ yìí. ẹ̀ má nà bọ́ de. Gbéra bọ́ ni. Akínyàn. ẹ̀ kún ọ̀bẹ yọ ǹdàkùn wà mí náà. nkùnrin fa ijọ́ rẹ̀. ogbó ọ̀pá ayà kìíní. Ọyún mẹ́bùn. wà wà. Ìwé ìwé ni wọ́n ní wà. Ìwé mẹ̀tẹ̀rẹ̀ ìwé ni wọ́n ní wà. níbi gárí wà. Gáàrí ò wà. ẹ̀ tẹ̀lé yọ. ṣé dà ọgbà náà kéèyàn náà kó òun náà ló wà. Mandege. Ajala go rupo awu lori jawo nja wale. O pa ure do adi kuno gbe wana. Kuno gbe woro do aro ma. Ari o gba le mala di. kí ọ̀dọ́ ni. ọgbọ́n jésù wẹ̀ kí mẹ́nà ẹ̀kọ́ ọdún sàwọ́. Me di ado no bo. èyí mẹ́rin E we ku na. èyí mẹ́rin èyí mẹ́kẹ́. Ya kina ko ya ho kiri. Wa di gbere bu wa. tó ní mẹ́. My friend, get out from this place. Le mala di. àrùn àwẹ̀ gbé àrùn àmì. ògùn eré gbé. O di o dam ko. Gbe. Ya Allah wa na la di. O mana pa. O mana ye ki pepe no kwa. Gbe. I will change you to Kilifa. ife kó yà wá tó kò sùtọ̀. Mudia. Mudia. Pa. Gbẹ̀dìá kẹ́mẹ̀. Na. Gbẹ̀ mudia. E pe ko yo wo ki ga kon le ga. Ife kó yà tó bàbá náà. Gbẹ̀dìá kẹ́mẹ̀ gbẹ̀ wọ́n. Lálẹ́ wà lẹ́rìí. Wà mí lẹ́rìí ojú ìjẹ̀wẹ̀ rẹ̀. Jẹ́mẹ́kẹ́ abẹ́ forgiving. Newo. We mu de yo ki pepe no kwa. O ya anwa me woro. Wa to wu. Yo. Me no ke bo so. Me no fani si adi se.